bẹ̀rẹ̀ kẹ́límọ́tò wàjí sá wọn torí pé wọ́n ní wàásí níbòmíì tí wọ́n ń lọ lábẹ́ òkúta á gbé àwọ́ọ̀dù wọn fún wọn lẹ́ẹ̀kan náà á dẹ̀ gba gbogbo ohun tí wọ́n ní láti fún wa. Mawlana Fadilatu Sheikh Alhaji Ibrahim Adékúnlé Àwẹ̀dá bàbá lówódé kí wọ́n máa bọ̀ lẹ́ẹ̀kan náà. wọ́n ní bàbá wa àgbà oníwàásí ti dé. àwọn àgbà oníwàásí wọ́n ti fẹ́ wọlé kí á jẹ́ kí bàbá wọlé náà. Ahlan wa sahlan wa marhaban bikum. Fatuba lakum thumma shukura lakum. Fatuba lakum jẹ́ sọ pé àwọn kan wà àyànfẹ́ Ọlọ́run nínú àwọn wákàtí bàbá nífẹ̀ẹ́ sí jù tí mo dá wájú wọn tí wọ́n nífẹ̀ẹ́ sí òun nù. Àwọn kan wà àyànfẹ́ Ọlọ́run àyànfẹ́ Ọlọ́run ò ṣe bínú sí. ẹ má wọrí. Ọlọ́run ló ṣe èyí láyànfẹ́ èèyàn o aláìlá kẹ́ máa ṣe rí nira. Àwọn kan wà àyànfẹ́ Ọlọ́run àyànfẹ́ Ọlọ́run ò ṣe aláwọn sọlá Ọlọ́run ló ṣe èyí là. Ẹ jẹ́ kí gbogbo wa ó dìde lẹ́ẹ̀kan náà ká kí olóríire. Ẹ jẹ́ kí olóríire nínú àwọn olóríire. Àwọn kan wà àyànfẹ́ Ọlọ́run àwọn kan wà àyànfẹ́ Ọlọ́run àyànfẹ́ Ọlọ́run ò ṣe bínú sí. Ọlọ́run ló ṣe yín láyànfẹ́ rẹ̀ aláìlá kẹ́ máa ṣe rí nira. Àwọn kan wà àyànfẹ́ Ọlọ́run àyànfẹ́ Ọlọ́run ò ṣe bínú sí. Ọlọ́run ló ṣe yín láyànfẹ́ rẹ̀ aláìlá máa ṣe rí nira. Wọ́n fi eléyìí kí wọlé àwọn àgbàlagbà àfáà nínú àwọn àfáà nínú ayé tó bá ní ọmọ mímọ́ onímọ̀ kéwú àwọn tí wọ́n ní ìmọ̀ kéwú ni wọ́n wọlé yìí. Tó bá ní onímọ̀ onílàákàyè àwọn tí wọ́n ní làákàyè gangan ni wọ́n wọlé yìí. Tó bá ní ọmọ ó tún lè sọ ọ̀rọ̀ ọ̀tọ̀ ní kéèyàn ó mọ̀rọ̀ ọ̀tọ̀ ní kéèyàn ó lè sọ ọ̀rọ̀. Àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ tí wọ́n lè sọ ọ̀rọ̀ ni wọ́n wọlé yìí. Mawlana Fadilatu Sheikh Ahmad Al-Mukhtar bàbá àgbà aláyìnlá mo kí ìwọlé wọn. Àwọn kan wà àyànfẹ́ Ọlọ́run. Àwọn kan wà àyànfẹ́ Ọlọ́run àyànfẹ́ Ọlọ́run ò ṣe bínú sí. Ọlọ́run ló ṣe yín láyànfẹ́ rẹ̀ aláìlá kẹ́ máa ṣe rí nira. Àwọn kan wà àyànfẹ́ Ọlọ́run àyànfẹ́ Ọlọ́run ò ṣe bínú sí. Ọlọ́run ló ṣe yín láyànfẹ́ rẹ̀ aláìlá sọ wípé aláìlá kẹ́ máa ṣe rí nira. Aláìlá kẹ́ máa ṣe rí nira. Bàbá aláìlá Ahmad Al-Mukhtar aláìlá kẹ́ máa ṣe rí nira. Bàbá aláìlá kẹ́ máa dá wá tì. Aláìlá kẹ́ máa ṣe rí nira. Sheikh Ahmad kẹ́ máa dá gbégbé. Olí Ọlọ́run ni bàbá aláìlá o aláìlá kẹ́ wọ́n ṣe rí nira. Ẹ jẹ́ ń fi ara balẹ̀ kí n kí àfàgbà oníwàásí gbogbo ìgbà. Ramallahu hayatahu wa nazarahu. Mo kí tẹ̀yìn bá fẹ́ kí ilé. Ṣé o ń gbọ́ mi àfàsọ̀mọ́dì? Béèyàn bá fẹ́ kí ilé. Tẹ̀yìn bá fẹ́ kí ilé kó kọ́kọ́ kí pílà. Béèyàn bá fẹ́ kí ilé kó kọ́kọ́ kí pílà tó gbé ilé dúró.
tó gbé ilé dúró ó kí gbogbo àwọn àfáà àwọn ẹni Ọlọ́run tí Ọlọ́run ní kí wọ́n dúró pé àní oríire wa rèé kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí i òun náà ní ìdùnnú wa toríire wa a sì gbọ́dọ̀ mọ̀ a sì gbọ́dọ̀ gbà fún un. Ramallahu hayatahu. mo kí ìwọlé mo kí ìkàlẹ̀ wọn ọlọ́run bàbá àgbà bàbá Fadilatu Sheikh bàbá Kun Fayekun. Ramallahu hayatahu. sórí gbogbo ohun tó lè wọn kó sọ pé o ní ní rásù. Ihun tó lè wà rásù ẹ yẹn. tó ń dẹ̀ ẹ́ láàmú. tí ò jẹ́ ká rẹ̀ ẹ́ ó balẹ̀. tí ò jẹ́ kó mọ ibi tó mọ kéwúdé. tí ò jẹ́ kó mọ ibi tó mọ kéwúdé. Ìmáàmù Kun Fayekun máa jẹ́ kó yé ó máa jẹ́ kó yé ẹ. Ìmáàmù Kun Fayekun wàá jẹ́ kó yé ẹ wọ́n á jẹ́ kó mọ ohun tí wọ́n ń pè ní kéwú gangan. tó bá jẹ́ pé kéwú ni níjọ́ tí àwọn Ansarul Adabiyin tí wọ́n pe bàbá ní Alimasho local government èmi ni mo ṣe rọ́ ìdùn bẹ́ẹ̀ wọ́n pe bàbá Maulana Sheikh Ahmad Al-Mukhtar wọ́n wá rán bàbá Kun Fayekun wá wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá tí ọmọ elétí ńlá máa gbọ́ lọ́jọ́ náà. Allah. So tó bá fẹ́ sọ pé kéwú ló mọ̀ àbí nǹkan kan ló mọ̀ tí ń gùn ẹ́ tó bá ti kọ́kọ́ pàdé Maulana Sheikh Fayekun ló ti máa mọ̀ pé ó mọ̀ kankan. Bàbá Kun Fayekun mọ́ lọ́wọ́ níjó bàjẹ́ fún yín. Amina. Ọlá nàbọ̀ wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo ń bọ̀ wá sọ̀rọ̀ kan ṣùgbọ́n mo ń bọ̀ mẹ́ẹ̀ tí bá ti dé orí Maulana máa sọ̀rọ̀ yẹn. Mo kí ìkàlẹ̀ àfáà àgbà tó jásí ní pé gbogbo ohun làwọn ní tán. Bẹ́ẹ̀ni. Gbogbo ohun. Gbogbo ìmọ̀ làwọn ní tán. No, gbogbo ohun làwọn ní tán. Gbogbo ohun làwọn ní tán. Gbogbo ìmọ̀ ni wọ́n mọ̀. Gbogbo ìmọ̀ ni wọ́n mọ̀. Bọ́lọ́hun ṣe ṣe wọ́n nìyẹn. Kọ̀ọ̀kan. Wallahi summa billahi kò sí ibi tó fẹ́ gbà kò sí ọ̀nà tó fẹ́ gbà tó ní bá a fa àwọn àgbà mbẹ́. Bàbá tí mo fi ti ọwọ́ àti àpọ́nlé ànábọ̀wá Muhammad kí wọn. Bàbá Jánásì àgbà. Fún bàbá wa àgbà Ahmad Al-Mukhtar. Bàbá àgbà Àríṣekọ́lá. Bàbá wa àgbà Àríṣekọ́lá. Ọlọ́run jẹ́ àárín yín pẹ́ sà. Amina. Ọlọ́lá ilaha illallah. Amin. A máa kí yín torí pé ń ṣiṣẹ́ kíkí. Bẹ́ẹ̀ni. Àìmọye àwọn ajánásì tó jásí ní pé tó ń bá dá wojú agbo tí wọn ò tẹ̀lé àáfà tí wọ́n ń jánásì fún tó ń bá wojú agbo wallahi wọn ní kí wọn. Wọn ní rí wọn. Latest alhaji. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nítorí pé ẹ̀yin fi àníyàn tó mọ́ tẹ̀lé àwọn tí wọ́n ṣáájú yín ló jẹ́ kí gbogbo ayé ó máa kí yín ní gbogbo àyè tẹ́ bá ti ń dé. Bàbá àgbà Àríṣekọ́lá ẹ̀ ní dààmú. Nínú àwọn tẹ́mi máa ń fẹ́ wò pé èmi náà fẹ́ dàbí lágbájá bàbá àgbà Àríṣekọ́lá wọn mẹ́mẹ́. Ọlọ́mọdé ó bàjẹ́ fún yín. Ọlọ́lá káwọ́lá wàlá quwwata. Mo kí àfọ àwọn àgbà tí wọ́n ń bẹ ní ẹ̀gbẹ́ wọn. Bàbá àgbà Aligamawi ọlọ́mọdé kó dààmú. Ọlọ́lá ilaha illallah gbogbo ìran wọn ti ń jẹ́ dààmú nù gbèsè ayé Ọlọ́run níjó dé báyìí. Ọlọ́lá káwọ́lá wàlá quwwata. Mo wá kí ilé gangan tí ayé ń rí nílé níjọ́ tí mo lọ sí agbo àmájànsọpá agbo tí mo lọ sí ilé ńlá ilé Ọlọ́run tí ò sírú ẹ̀ mọ́ tí Ọlọ́run kọ́ fún Maulana Sheikh Ahmad Al-Mukhtar. Nígbà tí mo wá débẹ̀ àjọ lọ pẹ̀lú gúrùpù ní Rijalul Ayyi nígbà náà bàbá ó sì máa rántí bí mo ṣe ń sọ yẹn. Nígbà tí mo débẹ̀ wọ́n wá ti ọ̀rọ̀ sí mi lẹ́nu wọ́n ní ń dá wákà mo wá dá wákà fún bàbá mo wá dá wákà dé àyè kan bàbá ń wẹ̀yìn báyìí kódà mo ṣe wo fídíò yẹn lánàá bàbá ń wẹ̀yìn báyìí pé ta ni ó bá mi gbé bọ́ńdù owó yìí tí màá gbé fún arákùnrin yìí tí ń dá wákà yìí wàláì èmi mọ̀ bí mo ti ń wò wọ́n mo rí i pé ohun tó wà lẹ́mìí wọn nìyẹn ṣùgbọ́n nígbà tí wọ́n wẹ̀yìn mi ìmọ̀ bí tí bàbá Ìmáàmù Kun Fayekun wà ìmọ̀ tí bàbá àgbà Àríṣekọ́lá wà ń gbà náà ṣùgbọ́n wọ́n wẹ̀yìn nígbà tó wẹ̀yìn wọ́n tún dé ojú padà wọ́n rí i pé àwọn ò rí ẹnì kankan mo lọ ilé lófo ńjọ́ náà ni. mo wá wo ìgbà tí àfáwà fọ́ọ̀rìn ń lọ táwọn gbé bọ́ńdù wálé mo rí o mo wá wo pé ẹjọ́ kí láyé ṣáyé ọ̀tá mi ti bàjẹ́ ni ó ṣe wá jẹ́ pé èmi ò wá rí bọ́ńdù gbé wálé wàláyé summa billahi mo wá ní lónìí tá a wà ń bẹ̀ yìí kò sí bó ṣe lè hùn kó rí nínú tí mo mọ̀ mọ́ bàbá Maulana Sheikh Ahmad Al-Mukhtar òun náà ni pé wọ́n mọ ìyìn àpọ́nlé gan wọ́n dẹ̀ mọ ìyìn kí èèyàn ó pọ́n wọn lé wọ́n dẹ̀ mọ ìyìn kí èèyàn ó fi àná Muhammad kí wọn. mo wá sọ pé Bílí Mustapha o Bílí Mustapha má tẹ̀lé mi Ọlọ́run Bílí Mustapha o ọ̀tọ̀ ní tí mo wí lọ́jọ́ yẹn
mo ti fìyẹn lẹ̀ báyìí ná. ó ti di máa dín ní. òun ni mo kọ fún ọ wọlé yẹn. pé Bílí Mustapha o Bílí Mustapha ọlọ́run má pa Ahmadul Mukhtar Bílí Mustapha bá mi wí Bílí Mustapha o Bílí Mustapha Sheikh Ahmad Bílí Mustapha o Bílí Mustapha má pa Ahmadul Mukhtar Bílí Mustapha. sọ́ni gbọ́dọ̀ tí mo wí gbogbo ọdún bá mi wí òní ṣòfò ayé àní ó sọ pé Bílí Mustapha o Bílí Mustapha ẹni tẹ́yà bá nífẹ̀ẹ́ sí jùlọ yẹn máa fi ń ṣàdúrà fẹ́ nìyẹn àná Muhammad náà ni. Bílí Mustapha o Bílí Mustapha. Lápá Ahmadul Mukhtar Bílí Mustapha Bílí Mustapha o Bílí Mustapha Bílí Mustapha o Bílí Mustapha lápá Ahmadul Mukhtar Bílí Mustapha. wọ́n wúlò fọ́mọdé o pẹ̀lágbà àgbàfà. ló fọkùnrin o pẹ̀lú àwọn obìnrin lápá Ahmadul Mukhtar Bílí Mustapha ìdàdà Bílí Mustapha o Bílí Mustapha Bílí Mustapha o Bílí Mustapha lápá Ahmadul Mukhtar Bílí Mustapha kó má yàn kú Bílí Mustapha Sheikh Ahmad Al-Mukhtar àṣejẹ́ kó yàn kú Bílí Mustapha àṣejẹ́ kó dààmú Bílí Mustapha àṣejẹ́ kí orin wọ̀gbọ́ Bílí Mustapha bámi wí dáadáa Bílí Mustapha o Bílí Mustapha àpá Ahmadul Mukhtar Mustapha. Bismillah inna atayna fi Maulana Sheikh Ahmad Al-Mukhtar. Bismillahir Rahmanir Rahim. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Sadiki Ọlọ́run wọlá anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. ṣẹ́rí àwọn kàlíkàlí àwọn àlífà tí wọ́n wọlé wàláì àwọn ẹni mi ni wọ́n tí mi gbọ́dọ̀ má kí wọn ṣùgbọ́n ẹ jẹ́ n kí bàbá Maulana Sheikh Ahmad Al-Mukhtar délẹ̀ gbogbo ìran tọ́lọ́run bá ṣe fún yín lóore ò ní dorí ibú. nínú àwọn àfa àláyé tá a fi ń sọ tí ayé fi sọ pé má sọ pé ò ní di àfa o. má sọ pé ò ní di àfa. má sọ pé ò ní di àfa. má sọ pé ò ní di àfa. sóòrí Ahmad Al-Mukhtar. sóòrí Ahmad Al-Mukhtar. àfa mà ni. àfa ni wọ́n. tó dá nǹkan mọ̀ nínú ayé. tó yanjú nínú ayé. tó dẹ̀ rí gbogbo oríire ayé. tó dẹ̀ rí gbogbo oríire ayé pátá. inú wọn lẹ́wà. nínú wọn ni bàbá wa. gbogbo ìran tí ń jẹ́ orí ibú láyé táwa yìí náà fi máa wá kábàámọ̀ ń gbẹ́ni mẹ́ńtọ̀ wa ta sọ pé a fẹ́ jọ àwọn ni ó ti di pé ó ti ń adéwò bẹ́ẹ̀ ọlọ́run má gbé bá yín láéláé ọlọ́lá káwọ́lá wàlá quwwata. náà mo kí wọlé gbogbo àwọn àfa wa àwọn ẹni ọlọ́run tí wọ́n wọlé mo kí wọlé baba alikalifa baba àgbà balógun waliyul adi alikalifa waliyul adi alikalifa sẹ́ni tí tẹ́bá wọlé bẹ́ẹ̀ ṣe wáyé tí mi bá kí yín mo jàǹbá bàbá tó bí yín. a ti jọ òun nìyẹn. no mo wọnú ilé bàbá tó bí yín mo dẹ̀ rí nǹkan mú jáde ńbẹ̀. ọlọ́run wọlé àná Muhammad ọlọ́run má jẹ́ kó bàjẹ́ fún yín. àmín. àárín mi àti yín ò tún wá dàrú. bẹ́ẹ̀ni. wàláì alikalifa ẹ̀ ní wálẹ̀ láéláé. àmín. ó kí àwọn afáwa gbà tí wọ́n ń bẹ ní ẹ̀gbẹ́ wọn. baba kansulẹ̀ amani ọlọ́run ní jó bàjẹ́ fún yín. ọlọ́lá ilaha illallah mo kí afáwa gbà tí wọ́n ń bẹ ní ẹ̀gbẹ́ wọn. àmín. ẹni sunkún baba sundu jundul amani mo kí afáwa ìgbà tí wọ́n bẹ afáwa yìí wọ́n ti ẹ̀ láìkì mi jù afáwa